Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, dúpẹ́ agbẹ́yìnga fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà. A dúpẹ́ fún ìwà láàyè, a dúpẹ́ fún ìpamọ́, a dúpẹ́ fún ojú rere, a dúpẹ́ fún àánú, a dúpẹ́ fún àtìlẹ́yìn yín, a dúpẹ́ fún ẹ̀mí ìyè yín tí ẹ̀yin Olúwa fi fún wa. Ẹ gbà ọpẹ́ wa. Ọ̀rọ̀ náà tí a ó gbọ́ lẹ́ni tó bá gbé tí ọ̀tún wa wọlé, kó má gbà tòsì jáde, kó ṣe ayé àti ọkàn wa ní rere. Títí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ Ẹtì, ọjọ́ 14 oṣù 14. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Àwọn aba àyànmọ́ jẹ́ oúnjẹ apá kìíní. Àwọn aba àyànmọ́ jẹ́ oúnjẹ apá kìíní. Àkọ́sórí a ó mú nínú ìwé òwe orí 23 ẹsẹ̀ ìkejì. Ìwé òwe orí 23 ẹsẹ̀ ìkejì. Kí o sì fi ọ̀bẹ lé ara rẹ ní ọ̀fun bí ìwọ bá ṣe òkúndùn ènìyàn. Kí o sì fi ọ̀bẹ lé ara rẹ ní ọ̀fun bí ìwọ bá ṣe òkúndùn ènìyàn. Nígbà tí àwọn bíbélì kíkà wà nínú ìwé oníwàásù orí 10 ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 17. Ìwé oníwàásù orí 10 ẹsẹ̀ 16 títí dé ẹsẹ̀ 17 tí ó kà báyìí pé: ègbé ni fún ọ ìwọ ilẹ̀ nígbà tí ọba rẹ bá ṣe ọmọdé tí àwọn ọmọ aládé rẹ̀ ń jẹun ní kùtùkùtù. Ìbùkún ni fún ọ ìwọ ilẹ̀ nígbà tí ọba rẹ bá jẹ́ ọmọ ọlọ́lá tí àwọn ọmọ aládé rẹ̀ ń jẹun ní àkókò tí ó yẹ fún ìlera tí kìí sì ṣe fún ọtí àmupara. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ Ẹtì, ọjọ́ 14 oṣù 14. Ó lè yà ọ́ lẹ́nu pé oúnjẹ lè jẹ́ abàyànmọ́ jẹ́. Ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 19 sọ wípé ìgbẹ̀yìn ẹni tí ń ṣe ìparun, ikú ẹni tí ń ṣe ọlọ́run wọn, ipò ẹni tí ń ṣe ọlọ́run wọn àti ògo ẹni tí ó wà nínú ìtìjú wọn, àwọn ẹni tí ń tọ́jú ohun ayé. Àwọn ènìyàn kan ti sọ oúnjẹ di ọlọ́run wọn. Irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ máa ń káràmásìkí oúnjẹ gan-an torí ó jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ sí wọn. Àwọn Kìrìsìtẹ́nì kan wà tí wọn kò lè lọ ní ọjọ́ kan láìsí oúnjẹ. Bí oúnjẹ bá ń darí rẹ, a jẹ́ pé oúnjẹ ni ọlọ́run rẹ, ó sì lè pa ọ́ run. Ísọ̀ jẹ́ ọkùnrin kan tí oúnjẹ ṣe àkóso rẹ̀. Oúnjẹ darí rẹ̀ débi pé ó ta ogún ìbí rẹ̀ fún ìpẹ̀tẹ̀ abọ́ kan. Jákọ́bù ṣetán láti wà láìsí ìpẹ̀tẹ̀ tí ó ti ṣe kí ó bá lè gba ohun tí ó ṣe iyebíye fún àyànmọ́ rẹ̀. Ìwé Genesis orí 25 ẹsẹ̀ 29 títí dé ẹsẹ̀ 33. Bí o bá wo ìwé mímọ́ dáradára, ìwọ yóò rí wípé Jákọ́bù tún fi búrẹ́dì sí ìpẹ̀tẹ̀ tí ó fún Ísọ̀. Ó mọ̀ pé àsìkò náà jẹ́ èyí tí yóò ṣe àyípadà sí àyànmọ́. Nítorí náà ó kéde àwẹ̀ fúnra rẹ̀ nítorí ìdókòwò ráńpẹ́. Ísọ̀ pàdánù ìbùkún bàbá rẹ̀, ó sì tún sọ àǹfààní láti ní àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ nù. Ó lè má mọ̀, ṣùgbọ́n nígbà mìíràn tí Ọlọ́run bá sọ fún ọ pé gba àwẹ̀, ó jẹ́ nítorí ó fẹ́ fún ọ ní ìbápàdé tí òun yóò mú àyànmọ́ ṣẹ, tí ìwọ yóò fi mú àyànmọ́ ṣẹ. Èrèdí oúnjẹ ni láti fún ọ ní okun nìkan ni. Ó yẹ kí o jẹun kí o lè wà láàyè, kì í ṣe kí o wà láàyè láti jẹun. Bíbélì wípé oúnjẹ wà fún àkókò tirẹ̀. Oúnjẹ wà fún àkókò tirẹ̀. Ìwé orin Dáfídì orí 145 ẹsẹ̀ 15. Ní ọ̀nà mìíràn, àwọn àkókò kan wà tí kò yẹ láti jẹun rárá nígbà tí ó yẹ kí a máa gbààwẹ̀. Ǹjẹ́ onírú àkókò bẹ́ẹ̀ rárá nínú ìlàkalẹ̀ rẹ fún ọdún yìí? Pọ́ọ̀lù àpọ́stélì wípé òun gbààwẹ̀ lóòrèkóòrè nínú ìwé Kọ́ríńtì kejì orí 11 ẹsẹ̀ 17. Ààwẹ̀ rẹ gbọ́dọ̀ jẹ́ ìgbàkúùgbà. Mo ti gbọ́ àwọn oníwàásù kan tí wọ́n sọ pé Jésù ti gbààwẹ̀ fún wa nígbà tí ó wà lórí ilẹ̀ ayé. Nígbà náà
a kò nílò láti gbààwẹ̀ mọ́. Irọ́ ńlá nìyẹn o. Ka Bíbélì fúnra rẹ̀. Jésù sọ nínú ìwé Mátíù orí ìkejì ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n pé lẹ́yìn ìgbàsókè òun àwọn ọmọ ẹ̀yìn òun yóò gbààwẹ̀. Ó ti gòkè re ọ̀run. Nítorí náà a gbọ́dọ̀ gbààwẹ̀. Má jẹ́ kí oúnjẹ mú ọ pàdánù àyànmọ́ rẹ tí Ọlọ́run fi fún ọ. Má jẹ́ kí oúnjẹ mú ọ pàdánù àyànmọ́ rẹ tí Ọlọ́run fi fún ọ. Kókó àdúrà: Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti ṣe àkóso lórí bí mo ṣe ń jẹun. Fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbààwẹ̀ ní ìgbàkúgbà. Baba, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ láti ṣe àkóso lórí bí mo ti ń jẹun. Sì fún mi ní oore ọ̀fẹ́ láti máa gbààwẹ̀ ní ìgbàkúgbà. Mọ̀ọ́démọ̀ọ́gẹ̀ ìpéjú ní àlàáfíà. Olúwàbùkọ́lá aya kó tí a mọ̀ sí ìyá ènìyàn rere, aya ènìyàn rere àti ọ̀rẹ́ ẹ̀yin ènìyàn rere ni ó ka ọ̀run ṣíṣí tí ò ní nígbà tí a máa pàdé ní ọ̀la. Ó dàbọ̀.